Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ tèmi ní Sàkúnlé Godwin Emmanuel aka Ikú Makanaki ògbóbìnrin sọ̀tọ̀mùtọ̀mù. Ẹ ṣàtúnkọ́ tó bá ṣe ń lọ làwa ṣe máa já yín. Ìròyìn ti kàn wá lára nílé lóko lẹ́yìn odi nínú ilé nínú àjò. Gbogbo àwọn èèyàn ti jẹ́ kí ìròyìn kàn wá lára wípé oríṣiríṣi móvì ló máa ń wà online tó jẹ́ pé àwọn èèyàn wá find it very difficult láti mọ èyí tó yẹ kán rí àti èyí tí kò yẹ kí wọ́n rí. Nítorí ìdí èyí àwa wò pé ikú yín ló yẹ káwa máa kú lọ, ó yẹ káwa máa ṣe kíni, ẹ jẹ́ káwa máa ṣiṣẹ́ yẹn kẹ́yìn, káwa máa gbé fẹ́yìn pé òkè àwọn móvì yìí ló yẹ kẹ́yìn wò, ẹ̀yin lè ní kò yẹ kí ẹ̀yin wò. Nítorí ìdí èyí lèmi ṣe wá wò báyìí, mo wá mú móvì márùn-ún wá fún yín tó yẹ kẹ́ wò ní èyí. Alákọ̀ọ́kọ́ nínú móvì tó yẹ kẹ́ wò lénìí òun ni Tẹ́nítíkà tí Akínọlá Àkànó aka Ṣẹ́gbówẹ̀ tí ó ṣe. Ó wà lórí Libra TV, ẹ̀yin náà lè wò. Nínú Tẹ́nítíkà yìí fíìmù yìí máa wà unique gan-an, èmi náà lè rí pé ó yẹ kẹ́yìn náà rí fíìmù yìí. Nínú fíìmù yìí a ní ọ̀rẹ́ mẹ́ta kan, a ní Kọ́lá, a ní Fẹ́mi àti ẹ̀ní Tẹ́níọlá. Kọ́lá àti Fẹ́mi tó ń jẹ́ ọkùnrin, Tẹ́níọlá ni obìnrin tó wà láàrin wọn. Kọ́lá àti Tẹ́níọlá wọ́n máa ń fúnra wọn jẹ òní wóró sí wóró lẹ́bù, ó ti yé yín, àwọn yẹn máa ń fi ọtí yé yín. So Fẹ́mi dẹ̀ ní gẹ́gẹ́ bí decent man tó jẹ́, òun wò pé kóun náà settle down, kóun náà ṣe kíni, kóun náà níyàwó. Ó bá dẹnu ìfẹ́ kọ Tẹ́níọlá, ó ní Tẹ́níọlá èmi nífẹ̀ẹ́ rẹ̀, èmi sì fẹ́ kẹ́ni káṣẹ̀ máa gbé bí lọ́kọ láya. Àmọ́ Kọ́lá dẹ̀ ti máa ń jẹ́ kó yé Tẹ́níọlá tẹ́lẹ̀ dó wọn máa ń fúnra wọn jẹ òní wóró sí wóró lẹ́bù, àmọ́ ó dẹ̀ jẹ́ kó yé pé èmi ń travel out wá àti ń ṣe kíni, àní lè ṣe kíní ìpẹ́, àní lè bára wa ṣe lọ́kọ láya, àmọ́ kákan sábà kákan mọ́ fúnra wa jẹ lásán ká mọ́ gbógun tẹ̀ra wa, ó ti yé yín. So Kọ́lá bá travel, ó lọ sílùú òyìnbó. Nígbà tí kó tó padà dé, Fẹ́mi àti Tẹ́níọlá wọ́n ti marry, àmọ́ ẹ mọ̀ pé ojú tó ti mọ ẹni rí kò lè sọ pé òun mọ ẹni mọ́. Always dey once dey there is what always dey there. Nǹkan tó wá fàdíjà nìyí o. Àmọ́ nínú fíìmù yìí gẹ́gẹ́ bí fíìmù yìí ṣe jẹ́ wọ́n ní Tẹ́nítíkà, táníkà nínú móvì yìí, ṣé Tẹ́níọlá ni, ṣé Kọ́lá ni, ṣé Fẹ́mi ni? Ẹ sì lè rò pé Tẹ́níọlá ni, àmọ́ tẹ́ bá wo fíìmù yìí yóò yé yín. Ẹnu kèmí kọ́ lẹ́sìn pé yàtí ìṣàkú ìyẹn lọ wo fíìmù yìí náà, ẹ máa nǹkan tí mò ń sọ ó máa yé yín. Fíìmù kejì tí mo fẹ́ kẹ́ wò lénìí òun ni Resentment tí Adébímpé Oyèbádé tí ó ṣe. Fíìmù yìí wà unique gan níbi mo wò ọkùnrin mọ̀ níkà o, but imagine sọ pé ọkùnrin níkà, everybody and anybody is capable of betrayal. Nǹkan tó wà nínú fíìmù yìí nìyẹn. Gẹ́gẹ́ bí ọmọbìnrin tí wò jẹ́ tó bá sacrifice fún ọkùnrin, tó fi gbogbo ayé rẹ̀ tó fi ṣe fún ọkùnrin, tó forí ṣe fọrùn ṣe dé pé kó ṣàlè dá fún ọkùnrin, ó wá dá fọkùnrin yìí tán, ó wá ń fi ọ̀bẹ ẹ̀yìn ó fi ń jẹ ọ́ níṣu. Báwo ló ṣe máa fi? Àti gẹ́gẹ́ bí ìwọ ọkùnrin náà tó rí pé obìnrin yìí odó náà ó ti sacrifice fún, àmọ́ tábà tún ní káwọ́ lódì kejì obìnrin yìí ti di apẹ̀rẹ̀ àjàsí tí ò lè bímọ mọ́. Kí ló ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin? Ẹ lọ wo Resentment, ọ̀rọ̀ tí mo sọ yìí kìíní yóò yé yín. Fíìmù kẹta tí mo fẹ́ kẹ́ lọ wò lénìí òun ni Veil tí Mímísọ́lá Daniels tó ṣe, ìyẹn wà lórí Libra TV. Ẹ lọ wo Veil Lateef Adédìméjì mọ̀ gbùdò. Location top notch, acting top notch, gbogbo ẹ̀kan superb ni, lighting, sound. Ẹ bá lọ wo fíìmù yìí ní tẹ̀yìn gan máa dùn pé ẹ̀ ń wo fíìmù. Àmọ́ fíìmù yìí ní ọgbọ́n tí ó kọ̀ wá, ó ní ọgbọ́n tí ó kọ̀ wá. Tẹ́ bá lọ àwọn ìyá kan wà tó jẹ́ pé wọ́n torí owó náà máa fẹ́ tí wọn sínú marriage pé yẹn lọ fẹ́ tó bá ti ṣe kẹ́nìkan yóò máa mú wá fún wa, tó bá ti mú fún wa á fi invest àkọọ́lẹ̀ lẹ́tà. Àmọ́ ṣé gbogbo ìgbà ló máa ń rí bẹ́ẹ̀? Ìyẹn lọ wo Veil, nǹkan tí mò ń sọ yóò ṣe kẹ́ni yóò yé yín, yóò kọ́ àwọn ìyá yìí lọ́gbọ́n, yóò dẹ̀ tún kọ́ àwọn obìnrin náà lọ́gbọ́n tá pé torí owó, àti àwọn obìnrin tó jẹ́ pé wọ́n máa ń fi family compare ara wọn pé ọkọ ilé ń ṣe báyìí fún, wọ́n ṣe báyìí fọ́rẹ́ mi, wọ́n ṣe báyìí fún ìwọ náà, ò tẹ̀lé ṣe báyìí fún mi, ò lè ṣe báyìí fún ẹ̀yin náà lọ wo fíìmù yìí yóò kọ́ yín lọ́gbọ́n. Ẹ̀yin náà rí ẹ̀rì tí yín dìmú nínú fíìmù yìí. Àwọn obìnrin kan tàbí tó bá sọ wọ́n gbàdú yóò rí sẹ́ẹ̀tì orí wọn pè wá ní àmọ́ tẹ́ kọ́mọ̀, àmọ́ èmi ò ní kó lọ sọ ìyàwó rẹ̀ ń gbàdú, èmi kàn sọ tèmi ni ẹ mọ́ mú ọ̀rọ̀ mi, ẹ mọ́ kó di against mi. Ṣé fíìmù kẹrin tí mo rò pé kẹ́ wò lénìí òun ni Ìmọ̀ lórí Libra TV. Gbogbo bẹ́ẹ̀ ló direct fíìmù yìí mọ̀ dùn gan o, fíìmù yìí mọ̀ ta ó mọ̀ pẹ̀pẹ̀ o. Ọ̀tọ̀ ní kéèyàn ní ọpọlọ, ọ̀tọ̀ ní kéèyàn mọ bá ṣe ń lo ọpọlọ tó ní. Tẹ́ bá lọ wo Ìmọ̀ ẹ mọ̀ pé àwọn ọpọlọ tẹ́ ní òun tẹ́yìn rò pé ó wúlò, ẹ̀yin lè mọ bá ṣe ń lò. ẹ̀yin ní ìbọn tápọ̀ ọpọlọ tíntín ló wà lórí tó rò pọpọlọ tíntín ló wà lórí rẹ̀. Ọpọlọ ńlẹ̀ nìkan láàkì, nǹkan tó níwẹ̀ nìkan láàkì, tẹ́nìkan mọ bí tẹ́nìkan wò kóun náà tiẹ̀ ní tó ní tí wọ́n rò pé kó wúlò fún ẹ. Ìwọ yẹn lọ wo Ìmọ̀ ẹ mọ̀ pé ọpọlọ tẹ́ ní ó yẹ kẹ́ máa mú un lò. Tẹ́ bá wo Ìmọ̀ lórí Libra TV, nǹkan tí mo sọ yóò yé yín. Fíìmù kẹrin tí mo rò pé fíìmù karùn-ún tí mo rò pé kẹ́ wò òun ni Onítèmi. Ó wà lórí The Storyteller TV. Onítèmi, ìwọ tí ìfẹ́ ń jẹ níyà, tó ti bọ́ ọmọbìnrin tó ti bá a sọ tí ò fẹ́ gbà fún, ìwọ kan pé jókòó sẹ́gbẹ̀ẹ́ kó play Onítèmi fún, ayé rẹ̀ máa ní àrà ọ̀tun, nǹkan ọ̀tun máa wọnú ayé rẹ̀, kò tí ẹ nídìí kó fẹnu sọ fún ọmọ tí ó fi gbà fún. Ìwọ ló wo Onítèmi. Nínú Onítèmi ọgbọ́n tó pọ̀ ló wà nínú Onítèmi. Àwọn ọkùnrin tó máa ń jowú tẹ́fì lose love yẹn ní mọ̀. Ẹ̀yin ló wo Onítèmi tí mo sọ yé yín. Ó wà lórí The Storyteller TV. Ṣeun Afọlábí ló direct ẹ̀, Ṣeun Afọlábí náà ló produce ẹ̀, Ṣeun Afọlábí náà ló write ẹ̀. Ẹ̀yin ló wo Onítèmi lórí The Storyteller TV. Gbogbo tí mo sọ yé yín.
And if you have any movie you want to recommend to us, please kindly drop it in the comment section so that we can see and recommend it to people too. If we see that the movie is worth it, but tí kò bá worth it, recommend it fáwọn èèyàn. But tí o bá fi bẹ́ẹ̀ ni pé movie rẹ̀ ta lẹ́nu tó o fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí, àwọ̀ kọ̀ọ̀kan wò ná, torí nǹkan tá a bá wò tá a bá fojú ara wa rí làwa tó lè sọ fáwọn èèyàn pé káwọn náà lọ wo àrà ọ̀tún tó wà nínú movie ọ̀hún. Please, if you enjoyed this video, click on the like button and make sure you subscribe to our channel so that you can get notified whenever we post any other video, and turn on the notification too. My name is Isakunle Godwin. You can follow me on Instagram on @Isakunle Godwin. ISAKUNG. Oh, it's a mistake spelling. ISAKUNLEGODWIN. Ẹ lọ follow mi lórí Instagram, and ẹ lè follow mi lórí Twitter náà lórí Godwin Isakunle, GODWIN ISAKUNLE. Ó ti yé yín, ó dàbọ̀, cut it.